chosen generation. We've been called to show His excellence. All I require for life, God has given me, and I know who I am. We are a chosen generation. We've been called to show His excellence. All I require for life, God has given me. I know who I am. I know who God says I am. Yes. What He says I am. Where He says I'm at. I know who I am. I know who God says I am. What He says I am. Where He says I'm at. I know who I am. I'm working in power. I'm working miracles. I live a life of failure. I know who I am. I'm working in power. I'm working miracles. I live a life of failure. I know who I am. I know who I am. I know who I am. I thank God for who He has made me to be. Mo kí wa káàbọ̀ sí ìkànnì èdè Yorùbá. Gbọ́ ohun tí a fẹ́ kọ́ ní ọjọ́ tí òní kìí ṣe nípa èdè Yorùbá. Gẹ́gẹ́ bí mo ti sọ fún wa wípé ní orí ìkànnì yìí a ó máa kọ́ nípa èdè, àṣà àti ìṣe Yorùbá. Bẹ́ẹ̀ ni a ó sì tún máa gba ara wa ní ìmọ̀ràn nípa ìgbéyàwó àti ohun gbogbo èyí tí ó lè mú kí a gbé ní ìrẹ́pọ̀ pẹ̀lú ara wa. Ní òní ní agbára Ọlọ́run tí a ó gbé yẹ̀wò ní Know Your Temperament, mímọ̀ ìwà tí a ní tàbí mímọ̀ irú èèyàn tí a jẹ́. Àwọn onímọ̀ tí wọ́n ṣe ìwádìí nípa ìwà ẹ̀dá ènìyàn wọ́n rí wípé oríṣi ìwà mẹ́rin ni ó wà nínú gbogbo ènìyàn. Àkọ́kọ́ ni sanguine tí í ṣe ọlọ́yàyà. Èkejì ni choleric tí í ṣe àwọn akọni. Ẹ̀kẹta ni melancholy, àwọn yẹn ni onírònú. Nígbà tí ẹ̀kẹrin sì jẹ́ phlegmatic yẹn òun ni a mọ̀ sí àwọn elétò. Ní òní lágbára Ọlọ́run èyí tí a ó máa gbé yẹ̀wò òun ni sanguine tí í ṣe ọlọ́yàyà. Àwọn wo ni ọlọ́yàyà? Ohun wo ni ó ń jẹyọ nínú ayé wọn tó jẹ́ kí a mọ̀ wípé ọlọ́yàyà ni wọ́n? Ẹ jẹ́ kí a farabalẹ̀ kí a máa bá mi lọ. Àwọn ìwà wọ̀nyí mo fẹ́ kí a mọ̀ wípé kò sí èyí tó dára ju ọ̀kan lọ o. One is not more better than the other. Gbogbo ẹ̀ òun ló dá nítorí pé ohun gbogbo tí Ọlọ́run dá dáradára ni. Bẹ́ẹ̀ ni bí àwọn ìwà yìí ṣe wà, bí wọ́n ṣe ní ibi tí wọ́n dára sí, bẹ́ẹ̀ ni wọ́n ní ibi tí wọn ò dára sí. The strength of the temperament and the weaknesses of the temperament. Gbogbo ẹ̀ òun ni a ó yẹ̀wò ní ọjọ́ tí òní. Ara ìdí tó fi yẹ kí a mọ àwọn ìwà wọ̀nyí nínú ayé, ó lè jẹ́ ọkọ wa, aya wa, ó lè jẹ́ àbúrò, ó lè jẹ́ ẹ̀gbọ́n, ó lè jẹ́ ọ̀rẹ́. Tó fi yẹ kí a mọ àwọn ìwà wọ̀nyí nínú ayé ara wa ni wípé yóò tún ràn wá lọ́wọ́ láti mọ irú ènìyàn tí à ń bá rìn, láti mọ irú ènìyàn tí à ń bá gbé, àti láti mọ ohun tí a lè ṣe láti mú kí a lè gbé ní ìrẹ́pọ̀. Bóyá èyí tí a lè gbà mọ́ra tàbí tó bá jẹ́ èyí tí a ò lè gbà mọ́ra, a ó bẹ Ọlọ́run pé Olúwa bá mi mú ìwà yìí kúrò nínú ayé ọkọ mi, àbí bá mi mú ìwà yìí kúrò nínú ayé aya mi, àbí bá mi mú ìwà yìí kúrò nínú ayé ọ̀rẹ́ mi. Ní báyìí màá fẹ́ kí a farabalẹ̀ bí a ó ṣe máa tẹ̀síwájú. Ohun àkọ́kọ́ tí a ó gbé yẹ̀wò nínú ìwà sanguine tí í ṣe ọlọ́yàyà òun ni he or she is cheerful. He or she is cheerful. Ẹni tó bá jẹ́ ọlọ́yàyà ó jẹ́ ẹni tí ó máa ń mú orí ènìyàn yá. Ní gbogbo ìgbà ló máa ń rẹ́rìn-ín, kò sí ìbànújẹ́ ní ọ̀dọ̀ rẹ̀. Kì í ṣe wípé kò ní ohun tí ó bà nínú jẹ́, kì í ṣe wípé kò tiẹ̀ ní nǹkan tó ń ronú nípa rẹ̀, ṣùgbọ́n bí Ọlọ́run ṣe dá ó máa ń pààyàn lẹ́rìn-ín. Ó jẹ́ ẹni tí ó máa ń rẹ́rìn-ín, ó jẹ́ ẹni tí ó máa ń mú orí ènìyàn yá. Sí dull moment pẹ̀lú ọlọ́yàyà ó máa ń dàbí pé ẹlòmíì gan lè wò pé iṣẹ́ wo tiẹ̀ ní ròònù ní gbogbo ìgbà ní ọkàn kan máa ṣeré kiri, ó máa rẹ́rìn-ín rárá. Bí Ọlọ́run ṣe dá ni. He or she is cheerful. Ohun mìíràn ni wípé he or she talks. Bẹ́ẹ̀ ni he or she is a talkative. Ó máa ń rojọ́. Bí ọlọ́yàyà sì ṣe ń rojọ́ bẹ́ẹ̀ ni ó mọ̀ tap. He or she is a tapper. Yóò mọ̀ fọwọ́ kan ẹ̀rí bẹ́ẹ̀ ni ó mọ̀ fọwọ́ kan
tó jẹ́ ọmọ Ọlọ́run tó bá ti rí eléyìí nínú ìwà ara rẹ̀ torí kí because téèyàn bá ń rojọ́ jù wọ́n á máa sá fún ni o tí wọ́n bá ti rí pé ó ń bọ̀ wọ́n ní pé ó ti ń bọ̀ ẹlẹ́jọ́ wẹ́wẹ́ bó bá ti bẹ̀rẹ̀ ẹjọ́ báyìí nísìnyí kò ní jẹ́ kéèyàn rí nǹkan kan ṣe mọ́ wọ́n á máa sá fún ni. So ẹni tó bá ti wá discover ẹ̀ tó bá rí wípé nǹkan wọ̀nyí wà nínú ayé rẹ̀ kó gbé tọ̀ Ọlọ́run lọ. Olúwa ẹjọ́ mi pọ̀ mi ìfẹ́ mọ́ rojọ́, Olúwa ràn mí lọ́wọ́ láti máa kó ahọ́n mi ní ìjánu nítorí pé níbi ọ̀rọ̀ púpọ̀ ẹ̀ṣẹ̀ á máa jáde. Ohun tí ò sì yẹ kéèyàn sọ èèyàn máa ń sọ níbi téèyàn bá ti ń rojọ́ púpọ̀. Ẹni tó bá sì ti ń rojọ́ púpọ̀ á máa parọ́. Míì tó bá sọ gan kò ní rántí. Àwọn èèyàn bá tẹ̀ wá tí wọ́n wá fi ẹ̀sùn kan wípé ó rojọ́ báyìí ó sọ báyìí kò ní lè sọ bóyá òun sọ àbó òun sọ yóò kàn sọ pé ọ̀rọ̀ tí mo sọ jẹ́ yẹn pọ̀ mi ìrántí yìí tí mo sọ àti bẹ́ẹ̀ ni kò dáa kéèyàn máa rojọ́ púpọ̀. Bí ẹjọ́ bá ti ń pọ̀ àbùkù ní mú wá. Ohun mìíràn tí a ó gbé yẹ̀wò nípa ọlọ́yàyà òun ni wípé he or she enjoys himself. Onífàájì ni ẹni tí ń gbádùn aládùn ẹni tó ń gbádùn ara rẹ̀ ni ó fẹ́ràn fàájì. Ọlọ́yàyà fẹ́ràn fàájì gan. Ọlọ́yàyà lè kó owó kó lọ fi ṣe fàájì. Ó lè lo gbogbo owó kàkà kó kọ́lé kó ra mọ́tò ó lè lọ mọ́ fi ṣe fàájì. Iṣẹ́ ọlọ́yàyà nìyẹn. Kò sí pé ọlọ́yàyà yìí fẹ́ kó nǹkan wà láì rí nǹkan ṣe láì rí kí là ń ṣe ilé ẹ jẹ́ ká lọ ṣe fàájì. He or she enjoys him or herself. Wọ́n fẹ́ràn kan máa jayé wọ́n á máa náwó wọ́n lè má ronú gan wọ́n ṣe ń náwó yẹn ìgbádùn ṣáá ni. Ohun mìíràn ni wípé he or she is never ashamed. Ojú ìtì ibikíbi tọ́lọ́yàyà bá ti dé báyìí kò sí tìjú. Kódà ibi tí ọlọ́yàyà ò dé rí tó bá débẹ̀ àwọn tí ò mọ̀ rí ẹ̀ ní mọ̀ pé kò débẹ̀ rí ẹ̀ ní mọ̀ pé kò tiẹ̀ mọ̀ àwọn yẹn rí. Continue flowing ní ọlọ́yàyà ojú ìtì ṣùgbọ́n tó bá wá di ìgbà tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lórí ayé ẹ̀ rí pé ó máa calm down. Ohun mìíràn ni wípé he or she imitates. Ó fẹ́ràn láti máa sinmi jẹ. Tó bá ń sin ènìyàn jẹ tàbí pé ó ń ṣe àfarawé ènìyàn gangan lẹ́pẹ́. Ohun mìíràn ni wípé he or she is good at advertising. Tẹ́ bá fẹ́ ṣe ìpolówó ọjà ẹ wọ́ ọlọ́yàyà lọ. Ibi tí ọlọ́yàyà lè polówó ọjà dé ẹni tí ò fẹ́ ra nǹkan yẹn yóò rà tán kó tó mọ̀ wípé òun ò fẹ́ rà. Bẹ́ẹ̀ ni torí ẹnu wọn dùn wọ́n ní ẹnu. Their mouth is their power. Yóò tiẹ̀ lè jà ó lẹ́nu. Ọ̀pẹ Yorùbá bọ̀ wọ́n ní àìjèjì pọ̀ lábà àlàdé ó ṣe tó bí òwe. Bẹ́ẹ̀ ni bọ́lọ́yàyà wá lè jà ó lẹ́nu. Ohun mìíràn ni wípé he or she changes mood easily. Ó lè máa rẹ́rìn-ín sí kó tó máa sunkún. Ó sì lè máa sunkún sí kó bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn. Bẹ́ẹ̀ ni bí ọlọ́yàyà bá ń wo eré tó ń pààyàn lẹ́rìn téèyàn rẹ́rìn kékékékéké tó bá yìí tó débi tó pani lẹ́kún yóò tún bẹ̀rẹ̀ sí ní sunkún ẹ̀tún rí omi ó tún mọ̀ dà lójú ẹ̀ wà máa wò pé ṣẹ́ni tó rẹ́rìn sí nǹkan yìí ó ti tó sunkún. Bẹ́ẹ̀ ni bọ́lọ́run ṣe dá wọn nìyẹn. Ọlọ́yàyà changes mood easily. Mìíràn ni wípé he or she is easily motivated. A lè tètè yí ní ọkàn padà. Tí ọlọ́yàyà bá sọ wípé òun ní ṣe nǹkan báyìí mọ́ tí ẹlòmíràn bá wá tí wọ́n tún wá sọ fún un pé ẹ try ẹ kódà ẹ yẹ kémi náà gbìyànjú ẹ. He or she is easily motivated. He or she easily apologizes. Bẹ́ẹ̀ ni ó máa ń tètè bẹ̀ tí ó bá ṣẹ̀ ó ní ẹ má bínú. Ó tiẹ̀ ti lè bẹ̀ tán gangan pé kéèyàn má bínú kó tó wá wò pé kí ni mo ń bẹ nìyí fún mi ìṣẹ́ kí ni mo ṣe tí mo ń bẹ̀ gan. Kò jẹ́ ìnira fún láti bẹ̀ wípé kí ènìyàn má bínú. Ohun mìíràn ni wípé he or she is friendly. Ó jẹ́ ẹni tí ó máa ń kóyàn mọ́ra. So he or she makes friend easily and he or she is friendly. Ó jẹ́ ẹni tó ń kóyàn mọ́ra. Ohun mìíràn tún wá ni wípé he or she easily laugh and weeps. Ó máa ń tètè sunkún ó sì máa ń tètè rẹ́rìn bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. He or she exaggerates. Alábùmọ́ni alásọdùnni. Ọlọ́yàyà lè sọ fún yín wípé òun rí eku tó tó erin. Ó lè lóun rí ẹ̀fọn tó tó eku. Bẹ́ẹ̀ ni alábùmọ́ni alásọdùnni alásọjù gan ni. Ìṣe wà tó dáa. Torí téèyàn bá ti jẹ́ alábùmọ́ tó kàn sọ gbogbo nǹkan tó bá ti sọ àwọn èèyàn ní gbàgbọ́ mọ́. Wá ní ta ni alásọdùnmá ni ó lè ṣe rọ́ ló ń pa bá. Nígbà tẹ́ bá dé bẹ́ẹ̀ sìn ẹ̀ lè má rí kankan. Ẹ ti rí àbùkù ń bọ̀. Ẹni tó bá ti rí pé ìwà báyìí wà nù ayé òun kó gbàdúrà nípa rẹ̀. Ohun mìíràn ni wípé he or she gives money to people. Ó lawọ́ kò láhùn kò sí nǹkan kan tí ò lè fún yàn. Wọ́n lè tàn gbowó gan wọ́n lè parọ́ fún gbowó. Ohun mìíràn ni wípé he or she entertains. Ó máa ń dáyàn lára yá.
ó jẹ́ ẹni tó máa ń dáyàn lára yá. Wọ́n lè fi wọ́n ṣe alága ètò, wọ́n lè fi wọ́n ṣe olùdarí ètò, wọ́n lè ṣe adẹ́rìnpòṣónú, àwọn bíi comedian wọ́n lè ṣe torí pé wọ́n máa ń dáyàn lára yá. She entertains. That is part of their strength. Now, mìíràn ni wípé he or she is optimistic. He or she is optimistic, hopeful and confident about the future. Ó ní ìgboyà, ó sì ní ìgbàgbọ́ wípé ọjọ́ ọ̀la yóò dára. Kò ṣeé ṣe nínú ọ̀rọ̀ ọlọ́yàyà. Tẹ́ bá sọ fún ọlọ́yàyà wípé nǹkan báyìí a fẹ́ ṣe ṣùgbọ́n ìdíwọ́ kan báyìí ló wà, mi rò pé yóò ṣe é ṣe. Ọlọ́yàyà sọ fún yín pé ó máa ṣe é ṣe. Ohun tí àwọn ènìyàn rò wípé bóyá kò lè ṣe é ṣe, òun á sọ fún wọn wípé as long as God lives, ó máa ṣe é ṣe. Ara àwọn strength wọn, agbára wọn, ibi tí wọ́n dára sí, òun ni àtìgbéyẹ̀wò yìí. Báyìí a ó lọ sí ibi tí wọn ò dára sí, weaknesses of the temperament. Ibi tí ọlọ́yàyà kò dára sí, àìlera wọn, òun la fẹ́ gbé temperament weakness, òun la fẹ́ wò báyìí. Àkọ́kọ́ òun ni wípé he or she is restless. Bẹ́ẹ̀ ni ara ọlọ́yàyà yìí balẹ̀. Kò sí kí ọlọ́yàyà má rí nǹkan ṣe, kò lè jókòó sójú kan. Ọlọ́yàyà fẹ́ràn fàájì, so ara ọlọ́yàyà yìí balẹ̀. Ọlọ́yàyà ò lè jókòó láì rí nǹkan ṣe, ṣáà gbọ́dọ̀ wá nǹkan ṣe ṣá. So ohun mìíràn ni wípé he or she is weak-willed. Ọkàn rẹ̀ rọ̀, a lè tètè yí ní ọkàn padà. Ó lè sọ fún yín wípé òun ní lọ ibi, òun ní ṣe nǹkan kan mọ́, kó sì tún yí ọkàn padà, kó bẹ̀rẹ̀ sí ní máa ṣe. Tí ó bá jẹ́ ọkùnrin ló jẹ́ ọlọ́yàyà báyìí tí Ọlọ́run ò tí ì ràn lọ́wọ́, ìyàwó ẹ̀ lè jẹ́ ọ̀gá lórí ẹ̀. Ìyàwó ẹ̀ ó lè jẹ́ òní ó máa darí ẹ̀. Tó bá tún wá lọ fẹ́ ìyàwó tó jẹ́ bí akọni, in fact òun ló máa jẹ gàba. Àwọn èèyàn wà bẹ̀rẹ̀ sí ní bu wípé ó máa ti gba ṣòkòtò nídìí, ó ti gbé skẹ́ẹ̀tì fún un. He or she is weak-willed. Ohun mìíràn ni wípé he or she is proud. Bẹ́ẹ̀ ni ìgbéraga pọ̀. Ìgbéraga pọ̀. Bí ọlọ́yàyà bá ṣẹ̀ṣẹ̀ ra aṣọ, ó máa fẹ́ wọ̀ káwọn èèyàn rí. A fẹ́ wọ̀ lọ ibi táwọn èèyàn sì pọ̀ tí wọ́n máa rí. Ọlọ́yàyà máa sáré wípé kó ra mọ́tò tí gbogbo èèyàn ò tí ì lò rí torí ìgbéraga. Ọlọ́yàyà máa sáré wípé kó ra bàtà tàbí aṣọ, kó ní ohun tí àwọn kan ò tí ì ní tàbí tí wọn ò tí ì ní rí tó ṣẹ̀ṣẹ̀ jáde. Ọlọ́yàyà máa sáré àti ní nǹkan kan tó ṣẹ̀ṣẹ̀ jáde, kó sà lè jẹ́ number 1 tó kọ́kọ́ lò. Tó bá sì ti lè rà báyìí tàbí tó ní nǹkan yẹn báyìí, á fẹ́ gbé jáde kán mọ̀ wípé ó ní. Tí ò dá ni. Ọlọ́run gan ò fẹ́ agbéraga. Bẹ́ẹ̀ ni ojú Ọlọ́run korò sí agbéraga. Bẹ́ẹ̀ ni Ọlọ́run sì fẹ́ràn onírẹ̀lẹ̀. So bí ọmọ Ọlọ́run tí ó bá rí wípé tí ó jẹ́ ọlọ́yàyà tó rí wípé ẹ̀mí ìgbéraga ṣe farahàn nínú ayé òun, kó lọ síwájú Ọlọ́run pé Olúwa, ẹ̀mí ìgbéraga wà nínú mi, bá mi mú kúrò, ràn mí lọ́wọ́ láti máa rẹ ara mi sílẹ̀. Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ lórúkọ Jésù. He or she cannot be trusted. A lè jẹ́rìí ẹ̀, a lè fi ọkàn tán, a lè sọ wípé ohun tó lè ṣe rè, a sì lè sọ wípé ohun tí ò lè ṣe ni. Ìwà ẹni, Adamic nature ni. Ẹni tó bá wá rí irú ìwà báyìí nínú ayé rẹ̀, kí ló yẹ kó ṣe o? Kó lọ gbàdúrà nípa ẹ̀. Torí pé kí ni, ó lè lé ènìyàn sá kúrò lọ́dọ̀ èèyàn, ó sì lè mú kí àwọn ènìyàn má trust èèyàn, kí wọ́n má kàyàn sí, ó lè mú kí èèyàn má lọ́rẹ̀ẹ́. Torí pé ìwà tí ò da yẹn làwọn èèyàn máa wò mọ́yàn lára. So ohun mìíràn ni wípé he or she talks before he or she thinks. Ó máa ń sọ̀rọ̀ kó tó ronú. Ìgbà tí ọlọ́yàyà bá sọ̀rọ̀ tán ni ó tó rò wípé kí ni mo sọ yìí, sọ yẹ kí n sọ tí ò bá lè ti ronú kó tó sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa kábàámọ̀ ohun tí ó sọ jáde. Ẹ lè fi àṣírí sí ọwọ́ ọlọ́yàyà nítorí wípé ó lè rojọ́ púpọ̀, a ti sọ jáde tán kó tó rántí wípé kò sí yẹ kí n sọ ọ̀rọ̀ yìí o, ṣùgbọ́n ó ti sọ. Ṣé ẹ sì mọ̀ wípé Yorùbá bọ̀ wọ́n ní ẹyin lohùn tó bá ti bọ́ kò ṣeé kó mọ́, ó ṣe tó bí òwe. Ẹni tó sọ ọ̀rọ̀ yìí fún, ó ti lọ gbé fún ẹlòmíràn. Ẹni tó wá fi àṣírí sí lọ́wọ́ tó bá wá gbọ́, yóò dàbí ọ̀dàlẹ̀. Ẹni tó jẹ́ ọmọ Ọlọ́run tó sì jẹ́ ọlọ́yàyà tó bá ti ríru eléyìí nínú ayé rẹ̀, kó lọ gbàdúrà nípa rẹ̀. Kì í ṣe ìwà tó dára. Ó yẹ kéèyàn máa ronú kó tó sọ̀rọ̀ ni. Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ohun mìíràn ni wípé he or she doesn't confirm things before he or she believes. Kì í wádìí nǹkan kó tó gbàgbọ́. Bíbélì sì sọ fún wa wípé ó ní wádìí ohun gbogbo dájú kí o sì di òtítọ́ inú rẹ̀ mú. Bẹ́ẹ̀ ni bí wọ́n bá wá sọ̀rọ̀ fún ọlọ́yàyà, kò ní béèrè ẹ̀ wò yóò ṣe gbàgbọ́. Tí ìyàwó bá jẹ́ ọlọ́yàyà tí wọ́n wá fi ẹjọ́ ọkọ sùn, kò ní wádìí lọ́wọ́ ọkọ rẹ̀, ó ti gbàgbọ́. Á wá bẹ̀rẹ̀ sí ní bọ́kọ ẹ̀jà.
ó sì lè jẹ́ ọkọ ni wọ́n wá sọ̀rọ̀ ìyàwó fún tí ò ní wádìí ẹ̀ wò lọ́wọ́ ìyàwó ó ti gbàgbọ́ á wá bẹ̀rẹ̀ sí ní jà. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kì í ṣe gbogbo ohun tí wọ́n bá sọ fún yàn lèèyàn máa ń gbàgbọ́. Ẹ jẹ́ a máa wádìí nǹkan dáadáa ká tó máa gbàgbọ́, ká má bàa ṣẹ̀ sí Ọlọ́run. Ohun mìíràn ni wípé he or she doesn't listen to people. Kì í gba advice, kì í gbọ́rọ̀. Ṣé gbogbo advice, kì í ṣe gbogbo ìmọ̀ràn tí wọ́n bá fún yàn lèèyàn máa ń gbà lóòótọ́. Ṣùgbọ́n wọ́n bá gbà wá ní ìmọ̀ràn tá a sì gbé yẹ̀wò pẹ̀lú ẹ̀mí Ọlọ́run tá a rí wípé ìmọ̀ràn náà dáa, ẹ jẹ́ ká máa gba ìmọ̀ràn ènìyàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Èèyàn kan yìí gbọ́n tán. Yorùbá bọ̀ wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dá ilẹ̀ Ifẹ̀. Bẹ́ẹ̀ ni igi kan kò lè dágbó ṣe. Gbogbo wa la nílò ara wa, ẹ jẹ́ a máa gba ìmọ̀ràn. Drunkenness and adultery could be so a problem. Ó lè máa kóbìnrin, ó lè máa kọ́kùnrin, bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n tí Ọlọ́run bá ti ṣiṣẹ́ lórí ayé rẹ̀, ohun gbogbo wọ̀nyẹn yóò di àfisẹ́yìn ṣẹ́gun fi aṣọ. Nobody is perfect. God is still working on every one of us. So we must be very careful of how we live our lives. Ọlọ́run ó ràn gbogbo wa lọ́wọ́. Things to note in the life of a sanguine. Ohun tó yẹ kí a kíyèsí nínú ayé ọlọ́yàyà ó ní wípé his or her power is in his mouth. Ẹnu rẹ̀ ó ní agbára rẹ̀. Ohun mìíràn ni wípé his memo is enjoy today, forget tomorrow. Jayé òní, gbàgbé ọ̀la. Bí olórin kan tó sọ wípé a ó jayé òní o, àwa ò mẹ̀yìn ọ̀la o, àwọn ọlọ́yàyà nìyẹn. All they know is about today. Do whatever you want to do today. Tomorrow will settle itself. Ohun mìíràn tó tún yẹ kí a tún kíyèsí nínú ayé ọlọ́yàyà ni pé he is good as an evangelist, an actor, a salesman, an advertiser àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ohunkóhun tó bá jẹ mọ́ kéèyàn ṣe nǹkan ẹnu, kéèyàn lu ẹnu, ọlọ́yàyà dára sí. Wọ́n dára fún evangelist, wọ́n dára fún àwọn tó ń ṣeré, àwọn tí wọ́n máa ṣeré orí ìtàgé, wọ́n sì dára láti polówó ọjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Pétérù àti Árónì wọ́n jẹ́ àpẹẹrẹ ọlọ́yàyà nínú Bíbélì. Àwọn mìíràn náà tún wà tí a bá ka Bíbélì wa dáadáa tún rí àwọn mìíràn tí wọ́n farajọ Pétérù àti Árónì. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ lórí àwọn ìwà wa. Èyí tí ò bá dáa ẹ jẹ́ ká lọ síwájú Ọlọ́run ká gbàdúrà nípa rẹ̀. Ẹ rí wípé Ọlọ́run yóò sì yí padà torí pé kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Mo lérò wípé a gbádùn àwọn ìwà ọlọ́yàyà bí a ṣe yànnàná rẹ̀ sílẹ̀ fún wa lónìí. Òmíràn tí a ó gbé yẹ̀wò ní ọjọ́ mìíràn ni choleric, èyí tí ṣe akọni. Màá gbà wá níyànjú wípé kí a darapọ̀ mọ́ mi bí a ṣe ń bá àwọn ètò wọ̀nyí lọ, kí a lè mọ irú ìwà tí a ní, kí a lè mọ irú ìwà tí ẹ̀gbọ́n, àbúrò, aya, ọkọ, ọ̀rẹ́ wa tí ó ní, kí a sì lè mọ bí a ó ṣe máa bá ara wa gbé àti àwọn mìíràn tó yẹ kí a gbàdúrà nípa rẹ̀. Ó tún di ọjọ́ mìíràn nígbà tí a ó tún máa pàdé. Ẹ ṣeun tí ẹ̀ ń tẹ́tí sí wa. Ó dàbọ̀.